kí n sọ pé ẹ káalẹ́, kí n sọ pé ẹ káalẹ́. N tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí òun ni ìmùlẹ̀ akọ ẹ̀yọnú. Láyé ìgbà kan tí bá ń wọnú ìwé bàbá mi tí mò ń wò tí mò ń ṣí báyìí tí mò ń wá káàkiri ní máa wá àwọn nǹkan kan kiri ń bẹ̀ nígbà náà. Bàbá òní àwọn aṣẹ́ tó yẹ kó máa wá kiri ló wà ń bẹ̀ tó ń kọjá yìí o. Ìwàkúwà ló ń wá kiri tí máa ń wá òkìgbẹ́ wá kíní kiri nígbà náà. Wọ́n ní ẹ̀yọnú ni ọba oògùn bá a sì gbọ́njú bá lọ́dọ̀ àwọn òbí wa ni lọ́dọ̀ àwọn àgbàlagbà nìyẹn. Ẹ̀yọnú òun ni ọba oògùn. Tí ẹ̀yọnú bá tó ẹ̀yọnú, ẹ̀yọnú yóò ṣiṣẹ́ òṣòlẹ̀, ẹ̀yọnú yóò ṣiṣẹ́ awọ́rò, ẹ̀yọnú yóò ṣiṣẹ́ àṣírí bíbò. Bẹ́ẹ̀ ni gbogbo iṣẹ́ òun ni ẹ̀yọnú sábà máa ń ṣe. Kódà yóò ṣiṣẹ́ àṣefìjì, yóò ṣiṣẹ́ àrísọ́yìn, yóò ṣe gbogbo àwọn iṣẹ́ yìí òun ni ẹ̀yọnú yóò ṣe. Yóò ṣiṣẹ́ ìtúsílẹ̀. Bẹ́ẹ̀ ni tí ẹ̀yọnú bá tó ẹ̀yọnú. Ẹ̀yọnú tí mo fẹ́ fi lẹ̀ lónìí yálà oníṣẹ́ ìjọba ni ọ́ ni, oníṣòwò ni ọ́ ni, oníṣẹ́ àdáni ni ọ́ ni, oníṣẹ́ ọwọ́ ni ọ́ ni, gbogbo tó wù kó jẹ́ láyé, gbogbo tó wù kó jẹ́ láyé òun ni ẹ̀yọnú yìí ló ṣiṣẹ́ fún. Mo ti fi sílẹ̀ yóò tó bí ọdún 5. Òní ọjọ́ ajé ó dára púpọ̀. Ọjọ́ 3 láàrin ọ̀sẹ̀ ló dára láti ṣe iṣẹ́ yìí, láti rí àti láti wú. Náà sì ni lílò rẹ̀ náà ní àwọn iṣẹ́ tí mò ń sọ yìí. Iṣẹ́ ìmùlẹ̀ akọ ẹ̀yọnú, ìmùlẹ̀ akọ ẹ̀yọnú, iṣẹ́ tó dájú ni o. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tó dájú dáadáa ní ṣíṣe tí ò yẹ kí ọmọkùnrin má ní lọ́wọ́, tí ò yẹ kí ọmọkùnrin má máa lò òun ni iṣẹ́ ìmùlẹ̀ akọ ẹ̀yọnú. Ṣé rí ìmùlẹ̀ akọ ẹ̀yọnú yìí, àwọn iṣẹ́ tí mò ń fi sílẹ̀ yìí, àwọn iṣẹ́ tí ìdánilójú ti wà lórí ẹ̀ tí wọ́n ti dánwò dáadáa, tó jẹ́ pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dánwò nígbà náà tí wọ́n bá rí póòstì mi yìí ó ṣeé ṣe kí wọ́n sọ̀rọ̀ sí abẹ́. Ìmùlẹ̀ akọ ẹ̀yọnú yìí ó dáa púpọ̀ gan. Bẹ́ẹ̀ ni ó dáa púpọ̀. Ẹ̀yọnú lọ́ba oògùn o. Bẹ́ẹ̀ ni tó bá ń sáré gbogbo nǹkan, ẹ̀yọnú ni kò jẹ́ kí ó ṣíwájú lórí gbogbo eré tó bá ń sá. Kí lẹ́ bá mi wá orúkọ ti tèmi lẹ́ẹ̀kan sí Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ọmọ Gíẹ̀sí Aba and Cosmetics Production tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí TV. Kí lẹ́ bá mi wá ná, ẹ bá mi wá àdó ìjàmọ̀ 3, ọmọ adìyẹ 3, ìyẹ́ ẹgún 3, ìyẹ́ àkàlà 3, ìyẹ́ àlùkò 3, ìgbẹ́ ọlọ́mọrí 1, owó ẹ̀rọ ni mo pè é 7 àti wàrà màálù 2. Bó o láṣẹ ṣiṣẹ́ yìí. Ẹ máa kó gbogbo àwọn nǹkan yìí, ẹ máa kó sínú ìgbẹ́ ọlọ́mọrí yẹn, ẹ wá da wàrà màálù ẹ dàlé lórí, ẹ wá lọ rí mọ́lẹ̀ sórí àtàn tí gbogbo èèyàn bá ń da, tí gbogbo èèyàn ń dalẹ̀ sí àtàn tó bá ń gbọrẹ dáadáa, ẹ lọ rí mọ́bẹ̀ fún ọjọ́ 7. Ẹ má bínú, fún ọjọ́ 3 péré. So ẹ wá gbé apẹ tẹ́ fi jẹun, ẹ gbé dání. Tó bá ti ń débẹ̀ tẹ́ bá ti wú kinní yìí orí iná ni, tàbí kẹ́ gbé sínú apẹ yẹn, kẹ́ gbé sínú àpò kan. So kẹ́ wá jó. Tẹ́ bá ti jó tán, kẹ́ sí ní gbẹ́rẹ́ kọ̀ọ̀kan sórí kèrékè ara. Ẹ wá máa fi epo pupa, ẹ máa fi lá yòókù ní alẹ́, ẹ máa fi oyin, ẹ máa fi lá ní àárọ̀ pẹ̀lú àbá nǹkan tó dáa. Pẹ̀lú àbá nǹkan tó dáa. Ìmùlẹ̀ akọ ẹ̀yọnú ìmùlẹ̀ tó tọ́nà dárìn ni o. Ẹ̀yọnú tó dáa. Bẹ́ẹ̀ ni tó bá ń tajà, tó bá rí bí nǹkan bá ṣe rí, gbìyànjú ẹ̀ kó wà lára. Ìmùlẹ̀ akọ ẹ̀yọnú bu fún yàn bẹ́ẹ̀ kó ní kó lò, kó ní kó wo bó ṣe rí. Ìmùlẹ̀ akọ ẹ̀yọnú pọ̀ káàkiri. Ìkannú ẹ̀ òun ni eléyìí tó sì tọ́nà dárìn ni. Iṣẹ́ tó dájú dáadáa òun ni ìmùlẹ̀ akọ ẹ̀yọnú tí mo fi sílẹ̀ yìí. Yálà òun wáṣẹ́ ni,
yálà o ti ń sáré lọ́tún lósì tí gbogbo nǹkan ò rí tí ò yẹ tí ò rí bó ṣe yẹ kó ṣe rí, yálà o ti jáde wọ́n ní èpè kan ni, yálà o ti jáde wọ́n ní àwọn àgbà ni, nǹkan tí nǹkan tó wù kó mọ́ bá pàdé, gbìyànjú ìmùlẹ̀ akọ ìyọnú yìí kó o ṣe kó wà ní ara ẹ̀ kó o sì máa lò ó dáadáa. Kò sí ibi tó dé, kò sí ibi tó dé, ẹni tí ì kí ọ tẹ́lẹ̀ yóò máa kí ọ. Ìwọ lóko ló lọ ságbolé yín, bóyá ẹ ti ní ẹnìkan ń bẹ̀ tó jẹ́ pé máa ń ṣe bákan bákan ní gbogbo ìgbà tó bá ti rí ọ kó ló lọ sí ibi iṣẹ́. Ó rí i pé kí wọ́n tó sọ̀rọ̀ méjì mẹ́ta ìwọ ni wọ́n máa dárúkọ, kì í ṣe láburú o, ní dáadáa ni. Tí ẹ̀yọ́nú bá tó ẹ̀yọ́nú ẹ̀yọ́nú dáa púpọ̀ o, ẹ̀yọ́nú dáa púpọ̀ nínú gbogbo nǹkan tẹ́lẹ̀ eré nǹkan tẹ́lẹ̀ bá ṣáláyé. Ẹ̀yọ́nú ó ṣe kókó púpọ̀ nítorí pé ó kó ipa kan nínú ìrìn àjò ẹ̀dá. 08061408254 òní nọ́mbà tí ẹ lè pè wá sí. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, tẹ́ ẹ bá ní ìbéèrè ẹ má pè wá lórí ìbéèrè tẹ́ ẹ bá ní ẹ jọ̀ọ́ ẹ mẹ́sẹ̀jì wa ni, nítorí pé sẹ́mọ̀ a lè máa ṣiṣẹ́ lọ́wọ́ ìwé tí a ṣe dá yín lò kó má dàbẹ̀ ni pé bóyá ẹni yìí ó ní àfojúdi tàbí kan. So ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp a reply yín, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp a máa reply yín. Bẹ́ẹ̀ ni 07083907513 nọ́mbà yìí ò lọ mọ́ tipẹ́tipẹ́ ṣùgbọ́n WhatsApp ẹ̀ ó ń ṣiṣẹ́. Ẹ send message sí wa a reply lórí iṣẹ́ tá a bá fi sílẹ̀ ni o. Iṣẹ́ tá a ti fi sílẹ̀ tẹ́ ti gbọ́ ó ní ìbéèrè wà lé lórí. Eléyìí tá a fi sílẹ̀ rárá ẹ dákun ẹ má ṣe béèrè lórí ẹ̀, ẹ dákun. Ṣùgbọ́n eléyìí tá a ti fi sílẹ̀ tẹ́ bá ṣe béèrè lórí ẹ̀ á dáhùn ìbéèrè yín. Mo tún máa ń sọ nǹkan kan, ẹ gbìyànjú ìwọ tí o mọ̀ nípa nǹkan ìbílẹ̀ rárá tó bá bá iṣẹ́ pàdé tó fẹ́ ṣe, ó dáa púpọ̀ kó bá ẹni tó fiṣẹ́ lẹ̀ sọ̀rọ̀ bóyá àwọn nǹkan kan wà tó rú ọ lójú nípa rẹ̀, béèrè. Ṣùgbọ́n ṣẹ́dá bá ti fi sílẹ̀ tó lọ bó ṣe lọ yìí, ṣe mọ̀ pé kò sí nǹkan kan tó jẹ́ béèrè ń bẹ̀ mọ́. Táwa wá béèrè ní nǹkan tó rú wa lójú, ẹ jẹ́ ká béèrè bí béèrè tó yẹ pé ẹni tó fi sílẹ̀ gan inú ẹ̀ ó dùn. Ẹ má jẹ́ ká máa béèrè bí ẹni pé ẹ mọ̀ ó ti yẹ ọmọ Yorùbá jìjọ ni gbogbo wa. Kíní yìí Ọlọ́run pín káàkiri ni o. Àwọn táwọn fi sílẹ̀ náà à ń wá káàkiri ni, kì í ṣe pé bóyá inú ilé wa láti mú jáde. Bẹ́ẹ̀ ni a tún wá káàkiri ní tá a bá gbọ́ pé ẹnìkan wà níbì kan a tún sáré lọ bẹ̀ pé iṣẹ́ tó ń jẹ́ wà lọ́wọ́ bàbá yìí ẹ kọ́ wa kí ni ká ṣe kí ni. So Ọlọ́run Olódùmarè kó dákun kó ṣàánú fún wa nítorí ká lè máa mú àwọn àṣírí tí ń jẹ́ wá fún yín. Mo máa ń sọ fún ọ, wọ́n dúró lórí iṣẹ́ kan, o. Àwọn tẹ́ ẹjọ́ rìn ọmọṣẹ́ tí wọ́n ń lò, àwọn tí wọ́n ń bẹ ládùúgbò rẹ̀ so ọmọṣẹ́ tí wọ́n ń lò, àwọn tí wọ́n ń bẹ lẹ́nu iṣẹ́ tó ń ṣe so ọmọṣẹ́ tí wọ́n ń lò. Ọlọ́run ó gbà fún wa. 08061408254 òní nọ́mbà tí ẹ lè pè wá sí. Mo kí gbogbo ọmọ Gẹ̀ẹ́sì fans club ẹ ṣé àdúpẹ́ o.